Hello viewers, it's still your favorite cookery program, Super Cook Alase Togbayi. On this program, what we do is bring people to prepare something special, something delicious. Today on Super Cook, I still remain your host, of course, Tolulokpe Omekunle Sisi Super Cook. What we are going to be doing today is the usual. That is not the usual, as you would say, because I know our Super Cook for today has something special, something unique. She's a banker, and you know, bankers, aside being in a bank with their suitors, they do so many other things. Today you're going to be seeing her doing the cooking. She's Mrs. Oluwaranti Akintolu, and we're in her kitchen right now. She's going to be doing the cooking. Let's ask her what she has for us on Super Cook Alase Togbayi. For viewers at home, good evening all. My name is Oluwaranti Akintolu. I'm a banker. I welcome you to the program today, Super Cook Alase Togbayi. Lẹ́ni fún wa lẹ́ni. Ta ní fún yín lónìí àwọn nǹkan oúnjẹ tó jẹ́ pé kò common nowadays. Àwọn oúnjẹ táwọn ìyá wa fi ń bọ́ wa láyé ìgbà yẹn tí a ń pè ní àbàrí. Lẹ́yìn tí ẹ sì gbọ́ pa àbàrí rí, ṣẹ́yìn mọ̀ nǹkan tó ń jábàrí. Mo mọ̀ pé ẹ̀yin bàbá wa ńlé, ẹ̀yin màmá wa ńlé, ẹ̀yin mọ̀ nǹkan tó ń jábàrí. Àmọ́ àwọn bí àbúrò mi, ẹlẹgbẹ́ mi ńlé, ṣé ẹ mọ̀ nǹkan tó ń jábàrí? Tẹ́ ẹ bá mọ̀ nǹkan tó ń jábàrí, what you need to do is relax as you enjoy the preparation of àbàrí. Kí ni àwọn nǹkan tá a fẹ́ lò láti fi ṣe àbàrí? Àwọn nǹkan tí ó pé orí ọ̀nà méjì tán lè fi ṣe àbàrí. A máa ń fi àgbàdo sè é. A lo àgbàdo, ata, àlùbọ́sà, edé tàbí ẹja bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí, àti nǹkan sebẹ̀, epo pupa. Tó bá tún wù wá, a tún lè ṣe àbàrí ní ọ̀nà míì tó tún jẹ́ pé a lo ẹ̀wà àti àgbàdo, a lọ̀ wọ́n pọ̀ tó jẹ́ pé ẹ̀wà yẹn ò ní fi bẹ́ẹ̀ pọ̀ nínú àgbàdo yẹn. Oríṣiríṣi nǹkan náà ni ó wà tá a lè fi àgbàdo ṣe. Kì í ṣe pé ká fi àgbàdo ṣe ẹ̀kọ nìkan tàbí nǹkan míì. A lè tún fi ṣe àbàrí. Tẹ́ ẹ bá ń jẹ́ wò, ẹ rí i pé bíi mọ́ínmọ́ín náà ni. Ẹ lè fi jẹ ẹ̀kọ, a lè fi mu gàrí, a lè jẹ lásán. Ẹ mọ̀ pé ara ọ̀tọ̀ lèmi máa ń gbé tèmi gbà. Ṣé rí tẹ̀kọ́ yẹn, èmi ò wá ní fi jẹ̀kọ. Gàrí ti ìpínlẹ̀ ọmọlúàbí ni o. Gàrí tiwa lọ́sùn. Mo lè mi fẹ́ fi àbàrí yìí ni. Mi ò lè dúró kàn fi ṣetán. Just keep watching and keep enjoying àbàrí. Ẹ̀yin èèyàn wá nílé, ẹ máa bá wa ká lọ. Ká tó bẹ̀rẹ̀ láti ṣe oúnjẹ, a kọ́kọ́ fọwọ́ wa nítorí pé ìmọ́tótó borí àrùn mọ́lẹ̀. A fọwọ́ wa pẹ̀lú ọṣẹ. A ti lọ àgbàdo sínú bíbà yìí. A da epo sí i. A fi àlùbọ́sà sí kó lè tún dùn sí, kó lè ta sánsán. A ti fi àlùbọ́sà lọ́ọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n a ní ìgbà tí àlùbọ́sà sí again kó lè dùn sí. Bá ti mọ̀ pé àlùbọ́sà jẹ́ kí nǹkan èlò ọbẹ̀ kí ó dùn. A wá fi edé sí. A ti fi edé díẹ̀ náà lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. A wá fi ìsebẹ̀ ìgbàlódé, a fi sí inú rẹ̀. A wá ro gbogbo ẹ̀pọ̀. Níwọ̀nba náà ni ìsebẹ̀ ìgbàlódé tá a fi sí. Tábà tí wàá rò pọ̀, á tọ̀ wá rí i pé àwọn kìíní kò já rárá. Tó a wá bẹ̀rẹ̀ sí ní pọn sínú ewé sórí iná. Ṣé a lè lo bí ara ká lo láìlọ́ọ̀nù ni àbí agolo? Wọ́n lè lo láìlọ́ọ̀nù tàbí agolo. Bẹ́ẹ̀ bá ti mọ̀ pé ewé tún ní àwọn èròjà kan tó jẹ́ pé tá a bá fi ṣe mọ́ínmọ́ín tàbí àbàrí, ó tún máa ń hard mọ́ flavour. Torí ẹ̀ la ṣe sábà máa ń lo ewé. A wá pọn níwọ̀nba. Àmọ́ mo fẹ́ béèrè, ṣé ó ní irú àgbàdo téèyàn lè lò? Kò sírú àgbàdo tẹ́ ẹ lè lò. Ẹ lè lo pupa, ẹ lè lo funfun, ẹ lè lo yẹ́lò. Nǹkan tó ti ṣe ni pé kí èròjà kó ti wà nínú ẹ̀.
èròjà bá ti wà nínú ẹ̀ gbogbo ẹ̀ ti tán. Super cook alase Sogbayi. My super cook for today is Mrs. Oluranti Akintolu, and she's coming up with abari made of corn. Have you ever seen abari before? Well, all you need to do is just relax. She's doing the abari. She's preparing it right now. Minutes to man take for normal memory to get done. Is it the same minutes abari also takes? Oh, I don't think it's the same minutes. This one is a little bit faster than one. Yes, my super cook. Yeah. Where are you from? I'm from Ilesha, Ishokun. Ishokun. Pé ẹ̀yin gẹ́gẹ́ bí ọmọ Ilesha, wọ́n would say Ìjẹ̀ṣà ẹ̀yin náà jẹ ní Ilesha, but this is abari, and I know Ìjẹ̀ṣà people who are known for pounded yam, but this is abari. What's the correlation between Ilesha and abari? A wò pé Ìjẹ̀ṣà ń jẹyán lóòótọ́, bẹ̀tẹ̀ bá tún wá dé Ilesha náà wọ́n máa ń jẹ abari, torí pé nígbà yẹn tí wọ́n bá ń sè àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń gbé káàkiri, wọ́n tún ń tà fáwọn èèyàn tó jẹ́ pé ẹ máa rà ẹ fi jẹun lórí wọn bí wọ́n ṣe ń ta mọ́ínmọ́ín káàkiri náà bẹ́ẹ̀ náà ṣe ń ta abari Ilesha. Do we still have people selling abari now in Ilesha? I don't think so. So ẹ̀yin bí ọmọ Ilesha ẹ tẹ̀ kọrin kẹ́ ẹ dá wa lára yá. Ọmọ wa ò bòkun rémi ò bòkun rémi. Ìjẹ̀ṣà ò bòkun rémi. Ìjẹ̀ṣà òṣèré o. Òye Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí. Ọmọ wa ò bòkun rémi o. Sábà wò gan torí ẹ̀yẹ́ kan yẹn jẹ́ àyàtọ̀ pé ẹni tó gbé Ilesha gangan ni àmọ́ oúnjẹ tẹ̀ tí wọ́n ń sè yí àbàrí yìí àwa ọmọ ọ̀sìn yìí ọ̀pọ̀ ònú wa ní tiẹ̀ mọ́. Most of us don't even know there's something called abari. Most of us don't even know we can use corn for something else aside for you to prepare it with beans, use it for the normal ogi, or I feel like eating corn, you roast it or you cook it. We don't even know there's something else we can actually use this for. Let's talk about your growing up when it comes to cooking. Yeah. Because when told they say abari báyìí, we are ọmọ ìyá mi, ọmọ ọ̀dọ̀ àgbà ló mọ nǹkan tágbà ń ṣe. So we want to know about your growing up. A bí mi ní Ilesha, bẹ̀sí nígbà tí mo ń dàgbà lọ díẹ̀díẹ̀ ohun ìlọsí lọ́rin. So lọ́dọ̀ ẹni tí mo gbé oríṣiríṣi oúnjẹ kì í ṣe pé wọ́n ń ṣe iṣẹ́ alásè, bẹ̀tẹ̀ oríṣiríṣi oúnjẹ náà máa ń ṣe tó jẹ́ pé láti ìgbà yẹn làwa náà láti ń fi ojú sí tàdé tí mò ń jẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tó ń sè ń gbà yẹn àti bí ẹ̀fọ́ nǹkan kan gbogbo ẹ̀mí òwò là fi bẹ́ẹ̀ rí lọ́jà gan-an nísìn. So ó dàbí pé àwọn láyé ìgbà yẹn àwọn oúnjẹ tó ṣara lóore tó jẹ́ pé kò ń jẹ́ pé just one favourite nìkan èèyàn kan máa jẹ ṣá oríṣiríṣi nǹkan tán lè fi àgbàdo ṣe ni, nǹkan tán lè fi gàrí ṣe ni, tán lè fẹ̀gẹ́ ṣe ni lóríṣiríṣi òní ọ̀dọ̀ wọn ni mo ti mọ gbogbo ìní. Ọmọ olúbo wa gan níbi tá ẹ wá nítò ibi tí mo fi ara mi báyìí tí mo gbé gbogbo ara mi sí. Ọmọ Ìwó. Ìwó olódò ọba. Ó máa tẹ́ ní gbọ́. Ọ̀rẹ́ òye tó nílùú Ìwó kódà ẹ̀ṣá ìpínlẹ̀ ọmọlúwàbí ìṣàlẹ̀ wa dúró sí pé lọ́sùn yìí náà ni. Lẹ́sẹ̀ wà mú pé ṣẹlẹ̀ ẹ̀ ń hà domi sí ní ẹ̀kọ̀ọ̀kan. Ẹ̀bí yẹ kéèyàn bomi sí lẹ́ẹ̀kan náà kéèyàn dẹ́kun gbogbo ẹ̀ kó jiná ni. Tẹ́ bá bomi sí lẹ́ẹ̀kan náà tẹ́ bá ní kí gbogbo ẹ̀ jiná á bà gbogbo nǹkan tá ń sè jẹ́. Torí ìgbà tí táìmù tómi yẹn bá ń ru sókè á ru bò lórí. Gbàgbọ́ àwọn èèyàn ni pé oníṣirò owó báńkà ẹ bá ti lọ látàárọ̀ báyìí ó tún dalẹ́ kò sáyè pé kéèyàn dáná kò sí ẹ̀sán náà yí àti dáná oúnjẹ àárọ̀ ká máa pé ìgbà tó bá fi ní àwọn afẹ́ máa wọlé gan lálẹ́ ṣe láti rẹ́ra. How have you been able to juggle the two together? Well, as a woman and as a wife you need to balance the two.
at least àní sọ pé torí pé à ń ṣiṣẹ́ nísìnyí ká ní dáná ńlé kò possible téyìn ò bá fẹ́ ṣe mọ̀ pé àwọn ọkùnrin òde òní wọn ń finú wọn ṣeré wọ́n dẹ̀ tún ní aláṣẹ ló lọ kọ́. Of course oúnjẹ tó dùn ọwọ́ òun ló pa. Bó ṣe rí nìyẹn lórí ètò aláṣẹ tó gbayì super cook ẹ máa bọ́rọ̀ yín bọ̀. So that èèyàn máa time ẹ̀ náà ni òbá tàbí kò sí bó ṣe lè rẹ̀ èèyàn tó téèyàn sọ pé òun ò lè dáná kò possible téèyàn bá sọ pé òun ò lè dáná ajẹ́ kó fẹ́ kó lọ́mọ jẹun níta nìyẹn. People believe in Yoruba land we don't even really have varieties except yam, rice. We believe yam tó bá ti jẹ iṣu láàárọ̀ ó jẹ àmàlà àbẹ́bà lọ́sàn-án àbí fùfú tó bá ti dálẹ̀ kó jẹ wà àbí kó jẹ rẹsì. Wọ́n ti ẹ̀ mọ̀ pé yàrá lóúnjẹ mi ilẹ̀ Yorùbá. Nítorí pé àwọn gbogbo nǹkan ilé ìṣẹ̀lẹ̀ nítorí pé gbogbo àwọn bí oúnjẹ ayé àtijọ́ yìí náà téèyàn lè fi máa fi sáàárín àwọn rice iṣu ẹ̀wà nǹkankan àwọn èèyàn ò mọ̀ ṣe mọ́ àwọn ọmọ ayé òde òní wọn ò mọ̀ ṣe nǹkan tí wọ́n gbàgbọ́ láti máa ṣe làwọn nǹkan tó jẹ́ pé ó fast but àwọn nǹkan tó jẹ́ pé ó yẹ kí a fojú sí láti kékeré most of them wọ́n fojú sí mọ́. Let's look at the nutritional value of this abari. What are the nutritional values? With all the things that we added together to make this abari, I believe it comes with oil and seasoning. It's onion and crown. All these things, when we put all this together, have a great value to the body. That each of these ingredients have something to do with the body system, which helps the body to grow and help us in so many ways. That's the way. Èmi náà gbé èwo ni kí lè àǹfààní wo làgbàdo ń ṣe lára gan-an kò sí àǹfààní kan tágbàdo ń ṣe láì ṣe wà mo ṣe ń bẹ kí láǹfààní tí àbárí àǹfààní wo gan-an ló ń ṣe lára. Tàbí tó bá pé yán ní abá ti gẹ yán báyìí abá ti jẹ fùfú bá mú fùfú tó fùfú ń lé dáadáa tó lé tó pé tó bá mú báyìí tó sọ́mọ́ ògiri báyìí yáfẹ́ lè padà kùn bá ti jẹ́ látàrọ báyìí yòókù dalẹ́ nìyẹn ikùn akúnni ikùn wa lè wọ́n. Àbárí nísìnyí báyìí àfẹ́dẹ́ sí àfi onion sí àfàtà sí àgbàdo ó that means pé ó consist carbohydrate fat wà ń bẹ protein wà ń bẹ all the nutritional something ingredients ló wà nínú ẹ̀ so gbogbo ẹ̀ náà ló ń ṣiṣẹ́ fara. Ó ń ṣiṣẹ́ fara ẹ ṣeun ẹ kú àsè láti àárọ̀. Super cook aláṣẹ tó gbayì. We're coming up with abari being prepared by our super cook for today. I know you're learning something. It's not just about the cooking, it's not just about the eating, it's also about the nutritional value of what we eat. Super cook aláṣẹ tó gbayì. Ẹ̀yin èèyàn wa nínú ilé àbárí tí a ti ròyìn fún yín látàárọ̀ ó ti jiná ó ti rẹ́dì fún jíjẹ nísìn. Hello viewers, I hope you've been enjoying the preparation of abari. Here is the abari. Ẹ ṣe pé ìgbà tí wọ́n bá mú mẹ́mẹ́ tí wọ́n bá gbé mẹ́mẹ́ sínú abọ́ ẹ rí pé mo ti ń dá tọ́mì gan-an fún mi ti ń ṣe tòló nǹkan tó kù báyìí ni pé ká wá lọ sí dining ní ibi tá a ti fẹ́ jẹ for me to have a taste of this abari. Super cook aláṣẹ tó gbayì. Yes, we are here on the dining to have a taste of this abari. Kẹ́bà ṣe ń bàbọ̀ láti ẹ̀kọ́ pé ọ̀tọ̀ ní ká jẹ àgbàdo àtẹ̀wà, ọ̀tọ̀ ní ká mu ògì, ọ̀tọ̀ ní ká jẹ̀kọ, ọ̀tọ̀ ní ká nítò àgbàdo sísun ni o, àgbàdo sísè ni o. Àwọn ọ̀tọ̀ ní pé mọ́ínmọ́ín pé èèyàn fẹ́ jẹ mọ́ínmọ́ín àwọn abọ́ ẹ̀wà tí ò bá ṣe wà lẹ́wà nílé. Tíyàn dẹ̀ ní dà mo fẹ́ jẹ nǹkan tó dàbí mọ́ínmọ́ín. That is when we talk of abari made of corn. So the abari is ready. We are ready to eat this abari, being prepared by my super cook, my aláṣẹ tó gbayì. She's been doing the cooking. Now aside being a brown cow, a máa mọ̀ bóyá wọ́n tún gbayì nídìí kàtúnṣe oúnjẹ. Aláṣẹ mi,
ẹ kú iṣẹ́ látàárọ̀ bẹ́ẹ̀ ṣe ń sè tẹ́ ṣe ń sọ tí mo ṣàwọn òun bẹ́ẹ̀ ṣe tẹ́ ní ṣọ́ mú ewé yẹn báyìí tẹ́ mú tẹ́ dà sí báyìí tẹ́ yí báyìí bóró mo ní tọ́ mo ní aláṣẹ mi yìí wọ́n gba ìṣọwọ́ yí ewé yẹn gan-an ó tún yàtọ̀ ẹ kú iṣẹ́ látàárọ̀ you have some guests in the house we want to know your guests. ẹ ṣé gan ni àwọn guests mi àwọn àlejò yín tó wà nídìí dining sí. So my name is Folake Agobiade. Folake Agobiade ẹ káàbọ̀ sórí ètò Super Cook alásè tó gbà yìí. orúkọ sọ̀rọ̀ mi ní Ṣọlá Babátúndé. Ṣọlá Babátúndé ẹ̀yin náà káàbọ̀ mọ̀ pé àbárí yìí ṣá ọ̀rọ̀ àbárí yìí nìkan. ẹ wo ojú tí ń kọ́ mi látara nígbà tí máa jẹ́ ló ń ṣe mí. àlejò aláṣẹ wa ni wọ́n lójú ń káwọn àwọn ò lè dúró seriously tó màmá wa. Ògúnlọ́wọ̀ Níkẹ́ Ògúnlọ́wọ̀ àti Malik tó ẹ̀yin èèyàn wá ń lé wọ́n ní ogun jẹ́ngbọ́rọ̀ ọmọdé yìí kò ní tán lọ́ọ̀dẹ̀ wa kò ní tán lọ́ọ̀dẹ̀ tí yín náà. orúkọ tèmi ni Balikis Fatai. Balikis Fatai so mo pé gbogbo wa ti ṣe tán you have to judge right. tó bá jẹ́ pé ńgbà tá láṣẹ mi sè bóyá àwọn ọ̀ràn ti fi iyọ̀ sí anybody ò ní gbọ́ àwọn aráalé nìkan náà gbọ́ pèsè hàn bẹ́ẹ̀. so oya let's kick the ball rolling. Àbárí elépo rẹ́dẹ́rẹ́dẹ́ àbárí elépo rẹ́dẹ́rẹ́dẹ́. I want to taste this abari. Okay, but the smell is wow. The smell is nice. The aroma is so inviting. Wow, this is nice. Up mom. Really? Ṣùgbọ́n nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé bàtà aláṣẹ wa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀yin ará ilé aláṣẹ wa ni tí wọ́n bá fẹ́ jẹ àbàrí èèyàn lè fẹ́ kọjẹ́ èèyàn lè fi gàrí fàmọ́ yẹn sẹ́rí tẹ̀kọ́ yẹn ẹ jẹ́ ká fi tẹ̀kọ́ yẹn sẹ́gbẹ̀ẹ́ máa fi gàrí ẹ wo gàrí yẹn gàrí tí àbí gàrí tí mo ní. gàrí fọ́n. ní ìpínlẹ̀ ọmọlúwàbí nígbà téèyàn bá ti mú ayẹyẹ àbárí tá à ń jẹ́ pẹ̀lú ọmọlúwàbí tá a tún mú gàrí fọ́n tá a tún fi tẹ̀ ẹ wò ẹ bá ń gbé gàrí ẹ dùn ká fi ká mú gàrí sí ká wá mọ bó ṣe rí lẹ́nu mo fẹ́ kí ọkùnrin wọn lọ́kùnrin ló dẹ̀ mọ ibi tí obìnrin tó sọbẹ̀ tó dùn ọkùnrin lá sọ pé ó dùn o tí ìwà dẹ̀ dùn ọkùnrin lá sọ pé kò dùn báwo ni àbárí yẹn ṣe rí lẹ́nu yín. ó dá yéye. ó dá yéye. pé ojú ń tún ní kí sì máa jẹ́ lọ ni ẹni tí mo lè dúró gan ṣe mo ń jẹ́ lọ. mo ń wò náà pé ẹ ti fẹ́ parí tó wà wájú. wọ́n ti ní nǹkan tá a máa ń pè lẹ́yìn àbárí yẹn nílùú ìtọ́jọ́ ti wá ní o wọ́n máa ń pè ní tepo ti yọ. nílùú bo ni. ìlú Ìlárògùn. wọ́n máa ń pè ní tepo ti yọ bí ó lẹ̀lẹ̀. tepo ti yọ bí ó lẹ̀lẹ̀ èèyàn wá lẹ̀ tún gbọ́ wọ́n ní tepo ti yọ bí ó lẹ̀lẹ̀. torí náà aláṣẹ wa wọ́n ṣe kí ni wọ́n gbà yìí. wọ́n ti gbà yìí aláṣẹ wa wọ́n lẹ̀ gbà yìí. Sister me, how does it taste? Wow, this is nice, and this is my first time of tasting it, and it's wow. It's nice. Wow. Your first time. Yeah. Aláṣẹ wa ẹ ṣe o tẹ́tí ẹ̀jẹ̀ kan jẹ́ fúngbà àkọ́kọ́. How does it taste? Báwo ló ṣe rí? Ẹ̀gàn ni irọ́ ò dáa. Àkọ́kọ́ tí màá kọ́kọ́ jẹ́ lélẹ̀. Ó ń dá ṣége. How does it taste, ma'am? Báwo ni àbárí yẹn ṣe rí lẹ́nu tí yín? Mo ti jẹ́ rí bò eléyìí tó yàtọ̀ sí eléyìí tó yàtọ̀. Ó dùn yàtọ̀. Ṣó ṣe rẹ́dẹ́rẹ́dẹ́ lẹ́nu yín? Tí nǹkan mi bá tún wà lẹ́yìn rẹ́dẹ́rẹ́dẹ́. Èèyàn tún máa pè bẹ́ẹ̀. Kọ́ nípa ẹ̀. Ó dáa jẹ́ kí èmi fúnra mi èmi Sisi Super Cook kí n tó sọ̀rọ̀ mọ̀ bẹ́ẹ̀ ara lè sọ pé ẹ fẹ́ kí Sisi Super Cook sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ̀yin náà fúnra yín ẹ sọ fúnra yín pé ó ṣe rí lẹ́ni àti tí àwọn màá mi máa ń sè gbà yẹn tẹ́ máa ń jẹ ẹ wò yàtọ̀. Tí ìbá ṣe pé èmi ni mo ṣe àbárí tára pé wọ́n kàn wá gbé fún mi tí mi sí ń bẹ̀ máa rò pé mọ́ínmọ́ín mò ń jẹ. Kò sí ìyàtọ̀ púpọ̀ náà nínú ọ̀yìn táwọn ìyá wa ń sè kò sí ìyàtọ̀ rárá nítorí ewé náà fi ń sè nǹkan ṣe bẹ̀dá fi ṣe ata epo nǹkan tó fi ń ṣe náà ni kò sí ìyàtọ̀ rárá. Ó dà ẹ jẹ́ kí èmi gan fún ara mi kí n wá wò bóyá aláṣẹ mi gbà yìí.
Ẹ̀kíní kẹ́bẹ̀. Ẹ̀kejì kẹ́bẹ̀. Ẹ̀kẹta wa ń kọ́ àjẹjẹ lọ. This is yummy. This is so nice. It's so tasty. We're not making my jello. But really, viewers, this is so nice. It's so delicious. It's something unique. It's something different. Why don't we bring in uniqueness? Why don't we bring in varieties into what we eat, into what we consume in the society? Is going to help us a lot. I'm going to say a very big thank you to my wonderful super cook, Alase Temine Kofuntini, Mrs. Oluranti Akintolu. Ẹ kú iṣẹ́ látàárọ̀. Ẹ ṣé gan ni. Mo pé ní bá tún yá náà pẹ̀lú àbàrí ìtajà tó bá tún dọjọ́ míì ẹ tún lè nítò Sisi Alase o, Sisi super cook, come and have another thing. Yeah. Thanks so much for inviting us to your home, to this dining, to have a taste of this abari. Welcome. Okay. Until I come your way on another edition of your program, Super Cook Alase Togbayi, I still remain your host, Sisi Super Cook Tolulope Omikunle. Keep cooking, keep eating.